Ẹ̀yin ará ilé èwo lẹ ṣe ṣàlàáfíà ní ẹwà ṣé dáadáa ni mo bá yín gist tèmi. Wọ́n ló ga o, wọ́n ní àwọn end time olórí wọ́n náà ń pariwo yìí pé jass ni Queen Naomi ń lò fún kábíyèsí o. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sórí channel mi ò ṣé àlàáfíà ni mo bá yín. Èmi ọmọ yín Mashola, mo kí yín ẹ káàbọ̀, gbogbo lé ń kọ́. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa, ní ìlú bàbá wa, Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe o, so that tí n bá ti post any gist ẹ máa rí. Òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Mariam àti àwọn àǹtí wàhálù, wọ́n ní Tóbi náà sọ tiẹ̀, wọ́n ní jass ni Queen Naomi ń lò fún kábíyèsí o, wípé àwọn ò rírú nǹkan báyìí rí láyé àwọn o. Wọ́n ní àǹtí wa tó ń pariwo gbogbo owó òun ní kábíyèsí ti ná tán o, gbogbo owó òun ní kábíyèsí ná lóko Naomi lórí o. Wọ́n ní kábíyèsí ní kó lọ calculate owó ẹ̀, ó jẹ́ káwọn ọmọ iye tó wọ ẹ̀ jẹ́, tó bá jẹ́ pé lóòótọ́ ó fáwọn lówó o, kó lọ calculate owó ẹ̀, kó jẹ́ káwọn ọmọ iye tó wọ ẹ̀ jẹ́, àwọn àfúnlówó ẹ̀ padà. Peace of mind àwọn làwọn fẹ́, ìfẹ́ àwọn làwọn fẹ́, báwọn ṣe wà àwọn ò fẹ́ ní other thing ju ìfẹ́ àwọn lọ. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ọ̀rọ̀ yìí ó lágbára o, ó lágbára. Kábíyèsí ní ẹni tó bá ṣe rándanràndan nínú wọn, wọ́n bá wọn níwájú, báwọn ò ráyè fún nonsense, ilé táwọn nìkan lọ́ra, àwọn ò lè máa ṣe bẹbí síìtì àwọn èèyàn kankan mọ́. Ọmọ àwọn àtìyàwó àwọn wà ń ta, àwọn ní láti mú wọn wọnú palace kí gbogbo wọn kọ́ lọ ra lé kán kó lọ sílé wọn, àmọ́ fẹ́ peace sínú palace àwọn. Wọ́n ní bẹ́ẹ̀ Mariam ṣe lanu nìyẹn o, wípé jass ni Queen Naomi ń lò. Ẹ̀yin èèyàn lé, ó máa rí bẹ́ẹ̀ ní ojú Mariam, kò kúkú mọ nǹkan tó ń jẹ́ ẹ̀mí mímọ́, kò mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ òtítọ́, nígbà tó jẹ́ pé jass ló fi fẹ́ kábíyèsí. Ó ṣe oògùn yẹn, ó ṣe débi tó yẹ kó ṣe dé. The last one tó ṣe, bàbá sọ fún yín pé ẹni tó ń ṣoògùn sí yìí orí àpáta ló ní, ó kàn máa fi orí sọ àpáta lórí àfọyán gan. Bàbá sọ bẹ́ẹ̀ fún o, bó ṣe pẹ̀yìn dà nìyẹn. Òyà jáwọ́ nínú oògùn tó ń ṣe, tó bá jáwọ́ orí ẹ̀ á rún, orí ẹ̀ á fọyán gan. Ẹ̀yin èèyàn lé, ibi tó ṣoògùn dé, nǹkan tó fi feel pé jass ni Queen Naomi ń ṣe nìyẹn, torí kò rí ibi tí èèyàn ti ń ní ìfẹ́ èèyàn genuinely. Oògùn nìkan lòún mọ̀ láyé tiẹ̀, kò ríbi tí èèyàn ti ń nífẹ̀ẹ́ èèyàn tọkàntọkàn rí láì lo oògùn. Nǹkan tó fi sọ pé jass ni Queen Naomi lò nìyẹn, jass ni Queen Naomi lò nìyẹn. Ṣé ìgbà tí kábíyèsí fẹ́ Queen Naomi, ṣé Queen Naomi wọ́n ní any problem pẹ̀lú kábíyèsí ńgbà yẹn? Because wọ́n ní ìdówó kábíyèsí. She is a very decent and simple girl. Wọ́n need anything from kábíyèsí. Kò séèdì náà máa ń ṣe kiri. Ṣé ẹ̀rí kí Queen Naomi máa wọ earring ni, àbí ẹ̀rí kan máa wá gold sọ́rùn? Jẹ́ simple dressing ni. Queen Naomi wọ́n wọ earring rí. Ẹ lọ wo gbogbo picture tí Queen Naomi yà, ẹ lè rí earring létí Queen Naomi. Tó wá ń sọ pé jásí ẹnu ẹ náà nígbà tó yẹ pé ò mọ̀ jogun lọ, oògùn nìkan ló mọ̀ láyé tiẹ̀.
ó rẹ pé gbogbo èèyàn ló ní time fún oògùn ṣíṣe ni. Àdúrà ló wó odi Jẹ́ríkò, ó ní orin Queen Naomi. Àdúrà ló wó odi Jẹ́ríkò, ó ní orin Queen Naomi. Àdúrà ló lè ṣe, àdúrà ló lè ṣe, àdúrà nìkan ló lè ṣe, kò sí nǹkan míì tó lè ṣe láyé yìí àfi àdúrà. Ẹ̀yin ènìyàn lé, wọ́n ní bàǹtí wa gbogbo ẹ ti sú, ó lọ wájú kò lè lọ, ó lọ ẹ̀yìn kò lè lọ, ó lọ àárín kò lè lọ, ó lọ ẹ̀gbẹ́ kò lè lọ, ó wá wà ní àárín, ó wá ń rá bàbà, ó ń yípo nítorí pé iwájú ò ṣe lọ, ẹ̀yìn ò ṣe padà sí. Ẹ̀yin tún le, ẹ̀yin rìn, àǹtí wa ẹ̀yin rìn, kò síbi tẹ́ ẹ̀rìn dé, ṣùgbọ́n gbogbo ẹ̀ pàbó ló ń já sí, nítorí pé ẹni tó ń gbénu Queen Naomi ó ń ju ẹni tó gbénu ayé lọ. Bó ṣe rí nìyẹn, ẹ̀yin èèyàn lé, báwo lèèyàn ṣe máa lóun fẹ́ ṣe oògùn ní 2 million naira? Èmi believe pé oògùn nǹkan tó kò yẹ kó wọ́n rárá, nítorí pé orúkọ Ọlọ́run náà ń pè sí. Oògùn téèyàn bá ti ń ṣe tó lóun fi 2 million ṣe, ẹ jẹ́ ká fura o, ẹ jẹ́ ká fura o. Èmi ò ní sọ jù yẹn lọ, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ tó ń gbénu Queen Naomi ó ju nǹkan tó wà nínú ayé lọ o. Àǹtí wa tó bá ń sọ pé Queen Naomi ó ń lo jass ni, jass Ọlọ́run ni, kò lè yí ẹ, ò lè understand Mariam, nítorí pé o ò mọ̀ nǹkan tó ń jẹ́ ẹ̀mí mímọ́ tó ti yẹ. So nǹkan tó máa pí ẹ ó ní kó so ọwọ́ agbẹjẹmọ́wọ́, kó o so ewé agbẹjẹmọ́wọ́, òun ló máa pí ẹ, nítorí pé bàbá ti sọ fún ibi tó sá lọ, wọ́n ti dé orí àpáta. Tó bá lọ gbọ́wọ́ kọ́wọ́, ò ní láìkí ẹ o, kò ní dáa o, ò dẹ̀ ní fẹ́ kí repercussion ṣẹlẹ̀. So jáwọ́, kó repent, kó ronúpìwàdà, kó wà lórí ọwọ́ ẹ, kó dẹ̀ gbọ́ nǹkan tí kábíyèsí ń sọ, kó lọ ra lé, kó jókòó sílé ẹ. Bóyá oṣù kan ni kábíyèsí rántí ẹ, tán fẹ́ rí ẹ, wọ́n á wá bẹ́ẹ̀. Nǹkan tó máa pí ẹ nìyẹn o. Wá ojú rere kábíyèsí, kó jẹ́ wá ojú rere Ọlọ́run, kó dẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá. Ẹ̀yin ará lẹ́sẹ̀ ń gbọ́ mi o, etí yín ò ní di o. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, Ọlọ́run á bá mi dúró tì yín, á bá mi ṣàánú fún yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò, òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.